Sinimá tuntun Òrìṣà Àjàkúta tó ń show lórí Yorùbá Village TV. Ọkọ àti ìyàwó méjì kan wà tí wọ́n ti ń wojú Ọlọ́run fún ọmọ látọjọ́ tó ti pẹ́ tó sì wá di wípé ní orò ìdílé títí wọn tíyàwó wọn bá bímọ wọ́n máa ń gbé ọmọ náà lọ ṣe orò ìdílé ní ojú òrìṣà Ṣàngó Àjàkúta níbi tí ọkọ ti wá ṣe bẹ́ẹ̀ lẹ́yìn tíyàwó bímọ tán ọmọ wa tètè jáde lẹ́yìn ìgbà tó jọjọ́ kẹta ní ìyàwó àtọkọ bá kó àwọn lọ sọ́dọ̀ aláwo ló bá ní kí ló fà á lẹ́yìn ọjọ́ kẹta ó yẹ kí òrìṣà ti dámọ padà níbí níyàwó tí ní ó tó gẹ́ òun tí ń retí ọmọ òun kó ṣàbáwọn dámọ òun padà níbi tọkọ tí ń ronú tó tí ń ro lọ bá àbọ̀ ọmọ àlè lọmọ yìí ni níbẹ̀ lòòṣà ti dá lóhùn lòòṣà bá dámọ padà fún un lẹ́yìn ọjọ́ kẹrin lọmọ bá dọ́wọ́ ẹ̀ òòṣà ti fún lórúkọ kí ló fún ọmọ náà ó fún ní Àjàkúta nígbà tó fún lájàkúta tán ara sọ Balógun ló bá lọ bá kábíyèsí nílé ó ní kábíyèsí ẹ̀ ṣe déédéé mọ́ kó àwọn ìṣákọ́ọ́lẹ̀ tí ẹni ẹ̀ máa kó wá fún mi mọ́ níbẹ̀ náà tí Balógun lọ níbẹ̀ náà ni Baṣọ̀run ìyẹn bàbá Àjàkúta lòun náà ti wá bá kábíyèsí pé fún àwọn onílé àtàwọn òòṣà ní ohun tó yẹ kẹ́ ẹ ṣe mọ́ ṣe ohun tó yẹ kó tọ́ àti ohun tó ṣe ní déédéé níbẹ̀ ni kábíyèsí ni kówó gbá lẹ́nu Baṣọ̀run wípé ṣé wọ́n wà máa fọwọ́ lálẹ̀ fún òun nínú ìlú ni níbẹ̀ ni kábíyèsí ti wá rán abọ rẹ̀ níṣẹ́ wípé kó lọ bá òun jíṣẹ́ ogun kan wá níbi tó ti bá jíṣẹ́ ni ara ti ń sọ̀yàwó pé bàbá lè mí ṣẹ́ ni ó ní iṣẹ́ ọba ò ṣe kọ̀ kò ṣe má yá sí níbẹ̀ náà ni ìyàwó kábíyèsí ti wá sọ fún kábíyèsí ló ti sí ń gbẹ́rẹ́ pàkọ́ pé àsìkò rèé láti ṣe abọ rẹ̀ bọ́ṣẹ́ ṣe ń ṣojú kó ba lè mọ̀ pé ẹ ju òun lọ níbi tí ìyàwó abọ rẹ̀ ti wádé ló bá aṣọ lẹ́nu ọ̀nà òun ló ní kí ló wà nínú kí ló yẹ ìgbà tó máa yẹ̀ wò ló bá di ẹ̀wù abọ rẹ̀ tẹ́jẹ́dẹ̀ ti mú tí ó káwọ́ lórí tó ń sun ẹkún pé òun pàdánù ọkọ níbi nínú olórí tí ń dùn tó ti ń sin kábíyèsí náà gbẹ́rẹ́ pàkọ́ pé gbogbo ẹ̀tọ́ tó wáyẹ ká fún abọ rẹ̀ ń sìn ká kó fún Baṣọ̀run kí Baṣọ̀run máa ṣe ìlú lọ àti wípé òrìṣà Àjàkúta tó ń bẹ lẹ́yìn àwọn abọ rẹ̀ kan lọ gbé kúrò ńbẹ̀ níbi tó ti fẹ́ gbé kúrò lọ́mọ abọ rẹ̀ tí ní gbọ́dọ̀ gbókúta yẹn torí òòṣà ìdílé bàbá wa ni kábíyèsí ni kówó gbálẹ́nu ọmọdé yìí ìgbà ó ní wọ́n dé dáná ń bí ẹ tó ń bí àkàrà níbẹ̀ náà ni ìyàwó abọ rẹ̀ ìyẹn náà ti lóyún ló bímọ bó ṣe bímọ tán náà ló kú ló fàyè lẹ̀ lẹ́yìn ìgbà náà ni àwọn ìlú ti wá àwọn fẹ́ fi ẹlòmíì jẹ oyè abọ rẹ̀ bó ṣe fìkíní jẹ́ okú ìkejì okú ìkẹta bẹ́ẹ̀ náà ló ń fàyè lẹ̀ àti ẹ̀gbọ́n àti àbúrò àwọn ọmọ Baṣọ̀run wọ́n dẹ̀ ti fìlú lẹ̀ wọ́n dẹ̀ ti dàgbà sẹ́yìn odi níbí làbúrò ti ń sí ẹ̀gbọ́n pé ìgbà ẹjẹ́ á padà sínú ìlú ká padà síbi tán ti ní wa ní ẹni ohun tó lé wa kúrò níbi tán ti wẹ́kọ̀mù wọn padà wá sínú ìlú rèé tí àṣẹ ìkan tó délùú gbogbo nǹkan ti polúkú mọṣù ọba ti wàjà kábíyèsí ti wàjà wọn náà fẹ́ ṣe bó ṣe ń ṣe kó ba lè rí bó ti ń rí ìyálòdè rèé níbi tó ti ń sọ fún abọ rẹ̀ ìyẹn tuntun tí wọ́n wá ní pé àwọn náà ó tẹ ifá àwọn bè àlènà léèrè ọmọ ọba rèé tóun náà fẹ́ jọba tó wá bíi pé ṣé lè ní òjẹ́ ni àbóhùn kọ níbí náà ni obìnrin àfẹ́sọ́nà rẹ̀ tó ti ní já dágbé ọgbọ́n àìjẹ́ bẹ́ẹ̀ ò ní róye ìdílé bàbá rẹ̀ jẹ níbí wọ́n ti wá dàbí ọgbọ́n wọ́n ti lọ bá àrẹ̀mọ sì rán àwọn jàǹdùkú sí abọ rẹ̀ òkú wọn dẹ́mi ẹ̀ légbodò lọ́ba mú kúrò láyé kí wá ló ṣẹlẹ̀ ṣé àrẹ̀mọ rọ́bà jẹ ni ṣé àwọn alálẹ̀ bínú sí ni ṣé àbúrò abọ rẹ̀ ó gbìjà ẹ̀ ni ó ń bọ̀ níbi apá kejì Òrìṣà Àjàkúta tó ń bọ̀.